tẹ̀lé mi onílùgbèlú jálọ alọ́kí special mother in Israel prophetess pastor Ronke Ọláníyì òní lọ́jọ́ ìbí wọn. òní lọ́jọ́ ìbí wọn àti gbéra dìá lọ àwa lọ kí wọn èrò ẹ tẹ̀lé wa. ègbè ẹ tẹ̀lé mi onílùgbèlú jálọ alọ́kí special mother in Israel prophetess pastor Ronke Ọláníyì òní lọ́jọ́ ìbí wọn. òní lọ́jọ́ ìbí wọn àti gbéra dìá lọ àwa lọ kí wọn èrò ẹ tẹ̀lé wa. Arowolaje ìkẹ́ mo ti gbé ṣẹ̀kẹ̀rẹ̀ mi o ó di ilé ọmọ lọ́jọ́ bí ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ bá wọn ròde ìbànújẹ́ Amẹ́ríkà lọ́kàn lọ́tẹ̀ yìí tí mò ń bá wọn lọ mo ń lọ kí màmá mi akọ́nibá àti ìnáwó special mother in Israel prophetess Ronke Ọláníyì onílọ́jọ́ bí wọn èmi nìkan kọ́ ni mo ń lọ kí wọn gbogbo ọjọ́ lápapọ̀ ni wọ́n panu pọ̀ tí wọ́n pè mí Arowolaje sórí aago tán ní kí n wá bá wọn kíyà àwọn ìyá tó dáa ni special mother in Israel prophetess Ronke Ọláníyì wọ́n ní òní ní sọ́jọ́ àjọ̀dún orí kádùn rẹ̀ wọ́n ní kí orí jọ pẹ́ fún wa gbogbo ẹgbẹ́ akọrin lápapọ̀ ló ní kí màmá wa àti àwọn obìnrin rere ìjọ àti àwọn ọkùnrin ìjọ ayọ̀ ni àti àwọn ògo wẹrẹ pátá ni wọ́n panu pọ̀ tán ní bá wọn kí màmá wọn láti Nàìjíríà àti ti di Amẹ́ríkà wọ́n fún èmi Arowolaje lówó fúláìtì wọ́n ní kí n gbéra gẹ̀gẹ̀ wọ́n ní kí n wá lọ bá wọn kí màmá wọn. Israeli Olúwafẹ́mi Ọláníyì olórí ẹbí CEO Maybach music promotion ó ní ń gbóhùn kí màmá òun pé màmá tó dáa ni Samuel Adédọ̀yìn Ọláníyì aka Anthony Billions ó ní kí màmá òun Joseph Ọládàpọ̀ Ọláníyì ó náà ní ń gbóhùn kí màmá òun Christian Ọláyínká Ọláníyì ó náà ní ń gbóhùn kí màmá òun Emmanuel Ọlọ́ládé Ọláníyì aka Rock ó náà ní ń gbóhùn kí màmá òun gbogbo ìjọ Ọlọ́run lápapọ̀ pátápátá ní Nàìjíríà tó fi dé Amẹ́ríkà ni wọ́n panupọ̀ náà ní bá wọn kí màmá tó dá akọ́nibá àti ìnáwó Mr and Mrs Serifat Ogunnaiki Sikiru Apostle Sekun Ọmọyùngbó Prophet Jimoh Akimu ọ̀nà ní bóun kí ọ Mr Tajudeen TJ Miliki olórí ẹbí wọn náà ní bóun kí ọ gbogbo Jovin North Church Nigeria branch pátápátá látọ̀kẹ́dẹ́lẹ̀ náà ní bá wọn kí ọ assistant pastor Bankole Julius Jovin North USA special apostle ìbùkún kúsọ̀rọ̀ ọ̀nà ní bóun kí ọ gbọ́ òkú àjọ̀dún oríkádùn rẹ̀ apostle and Mrs Bode Aluko aka àṣírí prophetess Olúbùkọ́lá prophetess Alao prophetess Ayédùn prophet Ọláníyàn àti màmá wa àgbà mọ́dà Kazeem gbogbo pátápátá kí n ṣàkàdé ẹ̀ kí n mẹ́nu dúró wọ́n ní ìsàdúrà fún ọ ní pẹ́pẹ́pẹ́ báyìí lòun ṣe ní àárọ̀ wọ́n ní sẹ́ ẹ̀ránṣẹ́ rẹ̀ ò ní di ìbàjẹ́ lórúkọ Jésù Olùgbàlà wọ́n wá ní kí n ṣàdúrà fún ọ ní wọ́n ní ó ti dọ̀dún orógbó àgbó tọ́bádọ́dún òbí ẹ̀kọ́rí àtẹ ọdọọdún báyìí ní pèrègùn báwọ̀ tuntun wá sílé ayé tọ́lá òní jẹ́ kí ayé fi ọ́ tọrọ fún ayé mú títí lọ́la òní jẹ́ òsì ìná ẹgbẹ́ òní jẹ́ ọba wọn dárò ẹgbà mi ìlà ilẹ̀ ọ̀rọ̀ tó ọmọdé ọlọ́run ọba òní jẹ́ kí ayé fi ọ́ ẹlẹ́nu méjì òní dá sọ̀rọ̀ rẹ̀ ìgbà rẹ̀ tí nù yọ ọlọ́run ọba òní jọ́ tán láéláé a ó sì mọ kí ọ fọ́rọ̀ wa òní kí ọ fẹ́kun láéláé ó wá ní kí ẹ̀rẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ mo ní níbo ní sẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ wọ́n ní ìjọ́mú òró ní Kwara State tí wọ́n lọ ní àábẹ̀hún gbogbo ẹ̀ ló kúkú yé mi ẹ̀yin ni wọ́n kì í lẹ́sọ̀ kò yọ ọmọ àgbọ̀n ọyùn ọmọ
pọ̀ fún yọ̀yọ̀ dágbà falẹ̀. Ìkòyí òrógùn jà ọjà gbòòrò yan bí lolo ọmọ látà ẹ̀gbìn ọmọ àlérí ikú pogun. Gbọ̀ngbọ̀n ni mo kẹ́lẹ̀kùn ogun wọ̀ ọmọ àbàtì ẹ̀yọ. Ọmọ ogun burú Ìkòyí òdélé pé. Ọmọ ogun burú Ìkòyí òpèrè àwọn lórúkọ àódìjọ́rẹ̀ kò yí nílé ìgbọ̀n. Alápótà bíran lọ́rọ́ bàbá yín lọ sógun. Ọmọ ogun pa wọ́n ni wọ́n fi kà á dọ́ta ẹ̀ǹdísùn lé ẹ̀ǹdísùn ta. Èjì tó kù la orí mọ́lé ìjápọ̀ onídẹ̀ẹ́ la fi wọ́n máa kú fẹ́yẹ̀ mú jẹ́ ẹ́ kiri. Ọmọ ogun balẹ̀ igun jọrí o. Àkàlà balẹ̀ wọ́n jẹ́ ẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ́ ò tètè dé lọ́ba balẹ̀ ló mú fún akọni jẹ. Oníkòyí dìde ogun ọba tó lọ. Àjàwẹ̀yìn ló ti mú Kòyí wù mí gbé ogun ojoojúmọ́ ló mú lé bàbá yín sú mi lọ. Ìkòyí tí òrógùn jà tó jà gbòòrò máa pọ̀ fún yọ̀yọ̀ dágbà falẹ̀. Ìkòyí gbọ́fà lẹ́yìn eléyìí tó bá gbọ́fà lẹ́yìn nílé bàbá tó bí yín lọ́mọ wọn ní òjò ló ṣe. Oníkòyí tí mo mọ̀ ó lélẹ́gbẹ̀jẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ. Ọ̀tọ̀ ni Kòyí àgúnyán sanyán, ọ̀tọ̀ ni Kòyí àbálàgbọ̀n gbàpẹ̀rẹ̀, ọ̀tọ̀ ni Kòyí kóyán tó kóyán nú odò. Mo tún mọ̀ Kòyí tó ọkọ lẹ̀ kó tó dé olè tó ti gbé nǹkan lọ. Oníkòyí èéjì sùn èéjì gbádùn ọmọge ọlọ́mọge tó bá dá sánsán ní bàbá yín fi í sáyà. Tó bá pọ́n bí ọ̀lẹ̀ làwọn ní bàbá yín fi í sáyà. Oníkòyí ǹdé ogun tó lọ. ǹdé ogun tó lọ. Ẹ̀sọ́ Kòyí ǹdé ogun tó lọ. ǹdé ogun tó lọ. Ogún ọdún òní Ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀n yìí. Yá ń wá rèlú yá rẹ̀. Ọ̀tún òró ni onílẹ̀ àyànràn. Lẹ́ ọmọ adán láàfin. Ọmọ ọba lọ́nà méjì. Ọmọ mẹ́lẹ́wá. Ọmọ mẹ́lẹ́wá lọ́tún ọmọ àmọ́yọ̀ lòsì ni wọ́n kọ́ kì í bàbá tẹ̀yìn. Ewúrẹ́ ọ̀rọ̀ níjà lẹ́sẹ̀ gbàgede. Àgùntàn ọ̀rọ̀ níjà lẹ́sẹ̀ yàrá. Ọmọ adìrẹ òkòkò bí wọ́n bá jẹ títì o. Wọ́n jáde pọ́pọ́ ọlọ́fin nílé ìyá tó bí ọlọ́mọ. Ọmọ aláìní lóbìnrin èébèrè ọmọ nílé ìyá tó bí ọlọ́mọ. Kí lọ́lọ́pọ̀ndà ń jó lókè ọ̀ọ̀yà. Bẹ̀bẹ̀ lọ́lọ́pọ̀ndà ń jó lókè ọ̀yà. Òkú ọdún òní kò ní rẹ̀ ọ̀rá rí ó sì mọ̀lẹ̀ a ó sì mọ kí ọ fọ́rọ̀ òní kí ọ fẹ́ kún. Ó ti sọdún ọdún èyí ọdún owó lọ́mọ ṣe. Mo ti jíṣẹ́ tí wọ́n rán mi sí ọ̀sẹ̀ yìí sàmọ́dún lágbára Ọlọ́run ọba. Iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ onídìí ìbàjẹ́ lórúkọ Jésù olùgbàlà. Àríọ̀ wọlá jẹ́ ní kí ọ. Igúnnugún ìkúléwé wà á dàgbà wà dàrúgbó. Oníbàdún lọ wà á dàgbà wà dàrúgbó. Àlọ́ oníkúléwé wà á dàgbà wà dàrúgbó. Igúnnugún ìkúléwé wà á dàgbà wà dàrúgbó. Ọ̀yà lónìí oníbàdún lọ wà á dàgbà wà dàrúgbó. Lóòká oníkúléwé wà á dàgbà wà dàrúgbó. Ayọ̀ lónìí oníbàdún lọ wà á dàgbà wà dàrúgbó. Àwọn ọmọ tó bí oníkúléwé wà á